ó máa ń yà mí lẹ́nu tí a bá ń sọ fáwọn tó wà nílé pé purposely àti ìkà ni wọ́n ń ṣe fún wa nílẹ̀ Yorùbá nítorí pé àti lè rìn nílẹ̀ Yorùbá ó ti wá dogun báyìí. Ìdí tí bàbá wa olóyè Ìgbòho ìyẹn ọmọ Adéyẹmọ ṣe ń sọ pé ní Germany wọ́n kì í kidnap èèyàn tíyàn bá ń travel lórí motorway, ní America wọ́n kì í kidnap èèyàn, ní Yugoslavia ní gbogbo European country kò sẹ́ni kankan tó ń kidnap èèyàn. Now kí ló wá dé tí wọ́n ń kidnap wa nílẹ̀ Yorùbá lénìí? Ìdí tó ṣe ń kidnap ni pé wọ́n ò fẹ́ jẹ́ kí a rí ìlọsíwájú nílẹ̀ Yorùbá, wọ́n fẹ́ jẹ́ ká sì máa wà níbi tí a máa tọrọ jẹ. Ìdí tí beggar àti begging ṣe pọ̀ nílẹ̀ Yorùbá. Ẹ̀yin náà farabalẹ̀ kẹ́ wo gbogbo àǹfààní tí a fi ń wọ̀nyí yìí. Ìta fi ń wọ̀nyí kò kí ń ṣe film trick, live transmission òun lẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìlú London nìkan náà àwọn motorway tí ọ̀pọ̀lọpọ̀ yàn ń lọ síbi iṣẹ́, tí wọ́n lọ ń ṣe delivery, tí wọ́n ń lọ sí holiday, tí wọ́n ń káàkiri, tí wọ́n exploit. Bọ̀ nílẹ̀ Yorùbá lẹ́ni tó bá máa rìn wákàtí láti Ìbàdàn lọ sí Kogi, ó likely pé Fúlàní ajínigbé apààyàn àwọn ló máa pàdé lójú títì. Kí ló wá dé tí a ṣe ń pariwo pé a fẹ́ dá dúró táwọn kan ní irọ́ àfẹ́ kúrò nu Nàìjíríà, a sì fẹ́ wà nu Nàìjíríà. Nàìjíríà ò kì í ṣe country and it can never be a country. Ẹ̀yà oríṣiríṣi ló wà nínú Nàìjíríà, ẹ̀yà oríṣiríṣi ló ń bẹ nínú Nàìjíríà. Bá ṣe ní ẹ̀yà Ìgbò, a ní Haúsá, a ní Ṣẹ̀kírì, a ní Ẹdó. Gbogbo ọmọ Yorùbá àsìkò tó ilé tó lọ. Self determination kò kí ń ṣe offence. Àwọn kì í ṣe olóṣèlú. Gbogbo tí bàbá wa olóyè Ìgbòho àti ọ̀pọ̀lọpọ̀ diaspora tí wọ́n enjoy. Sórí àǹtí ẹ àti brọ́dẹ̀ àtàwọn ọ̀rẹ́ ẹ tó wà nílùú òyìnbó tó ń sọ fún ẹ pé kó máa gbàdúrà fún Nàìjíríà, táwọn dẹ̀ ń travel láti ibìkan sí ibìkan tíyàn kankan jí wọn gbé. Tó bá jẹ́ pé bọ́ ṣe ń jí wa gbé ní UK tá à ń san ransom, ǹjẹ́ wọ́n rò pé èèyàn kankan máa wá invest sí inú UK? Ọmọ Yorùbá àsìkò tó ilé tó lọ. Ẹ jẹ́ ká dìde ká máa lọ sí ibi tí ọba Elédùmarè tó dá wa sí. Koikimedia, bringing the world closer to your doorstep. Àníri jù báyìí lọ, ó tún dìgbà mí o.